wọ́n ní iṣẹ́ ìṣe ìtọ́jú òwò ṣe ń ṣe là gbogbo iṣẹ́ tá a bá ń ṣe ọ̀nà tá a bá ń tọ̀ tá a bá ti kúrò ńbẹ̀ ó di dandan a ó mókè ńbẹ̀ dandan ni. Orúkọ mi ni Mrs. Ọmọ́wùmí Adédìrè. Adédìrè láti ibo? Láti ìlú Ilé-Ifẹ̀. Láti ìlú Ilé-Ifẹ̀. Àwọn iṣẹ́ wo lẹ yàn láàyò tó jẹ́ iṣẹ́ tí orí fi rán yín tẹ̀ ń ṣe? Àwọn aṣọ ni o, tailor, fashion designer, adẹ̀rán báàgì. So méjèèjì, àwọn aṣọ ọmọdé, àwọn tágbà. Ní ti school bag ni. Ẹdún náà school bag náà. Àwọn school bag. Àwọn lunch box. Àwọn souvenir. Bẹ́ẹ̀ fẹ́ ṣe party ni. So táwọn èèyàn bá fẹ́ ṣe party báyìí wọ́n fẹ́ ṣe ìnáwó wọn ní ó dá ẹ̀bùn tá a máa pín fún àwọn èèyàn o bíi báàgì o bíi gbogbo ẹ lè tó bá pé bíi 2000 ńkọ́. Kódà a lè rán 500 a lè rán tán gan lójúmọ́ kan. Iṣẹ́ wa ni. Ṣùgbọ́n kókó nípa àwọn tó bá fẹ́ gbéṣẹ́ fún yín wọ́n á ti gbé fún yín sílẹ̀ pé ó kù oṣù kan ó kù oṣù bíi méjì o kìnìkan o. Bẹ́ẹ̀ ni wọ́n á ti gbé e sílẹ̀ bóyá bí oṣù kan ṣùgbọ́n èyí tó wáyé pé bóyá pàjáwìrì ni àjẹpá náà ti máa mọ̀ pé ohun wọn náà máa gan bọ. tó bá jẹ́ pé torí àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé iṣẹ́ pàjáwìrì a nídìí kan bá owó gọbọi náà ni ò jẹ́ mọ̀ pé ọbẹ̀ tó dùn owó ni ó pa. Ṣé kìkì báàgì àti aṣọ nìkan lè rán kí ni àwọn nǹkan tí ẹ tún ti ṣe? Tá a tún mú mọ́ ṣàwọn pé Nàìjíríà yìí kọ́ lọ́ọ́ ṣàánú wa ní a gbọ́dọ̀ nínú tá à ń rò so mo ṣe ń ránṣọ bá ṣe ń rán báàgì bá ṣe ń ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi àti àtúmú kan pẹ́pẹ́pẹ́ kan mọ́. tó yẹ pé kówó ṣáà máa wọlé káràkátà owó iná ni kó rọrùn báyìí o ọmọdé rà lọ sukú àsọwọ sukú á ṣe gbogbo ẹ̀ owó iná ni kó ẹgbà kọ́lọ́run ṣàánú ayé wa a sì mọ orí ṣe lágbára Ọlọ́run lágbára Olódùmarè òun náà là ń sọ fún yín iléeṣẹ́ Àwa Akọni rédíò TV ẹ máa fọ́lò wa lórí YouTube lórí Facebook lórí YouTube ẹ subscribe sí ní Facebook ẹ bá wa fọ́lò ẹ ní Instagram gbogbo àwọn social handles tó kù gbogbo Àwa Akọni náà ni ṣùgbọ́n lórí Facebook Akọni Global TV ẹ mọ̀ pé Facebook tá a ń lò tẹ́lẹ̀ àmọ́ kọlùkọlù tó kọlù àtúnṣe ṣe ìmí náà ni. Àlejò wa lónìí òun ránṣọ ọmọdé òun rán tàgbà àsìkò ọdún dẹ̀ la wà yìí ọdún kérésì ọdún new year gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe kàn sí kódà ó kọjá bẹ́ẹ̀ o tẹ́ bá dé àwọn cross bag tí wọ́n gbé káàkiri nígbà tí mo ti ẹ̀dí ṣọ́ọ̀bù ẹ̀ gan pé ọmọ iṣẹ́ wọn ló ṣe kò sí ní tó fi yàtọ̀ sí èyí tí wọ́n kó wá láti àwọn òkè òkun kí ni àmọ̀ràn tí ó fẹ́ gba gbogbo àwọn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ ò ṣe láti kọ́ iṣẹ́ o. Torí bó irú àwọn nǹkan tó ń ṣe láìsí ó kéré jù mo rò pé ká nípo wá lọ ní ọmọọṣẹ́ bíi 10 bíi 20 iṣẹ́ yẹn á tún bẹ̀rẹ̀ gẹ̀jigẹ̀jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n àwọn ọmọ wa ìsìn wọn ò fẹ́ kọ́ṣẹ́ mọ́. Torí àwọn ìjọba wa gan náà wọ́n ti mú ọ̀rọ̀ ìkọ́ṣẹ́ ọwọ́ mọ́ ètò ẹ̀kọ́ o bọ́mọ bá ń lọ skul gbogbo tó bá ń ṣe ó gbọ́dọ̀ máa kọ́ iṣẹ́ ọwọ́. Ìmọ̀ràn tí mo máa gba gbogbo ọ̀dọ́ pátápátá ni wípé kò bá jẹ́ ọmọ ọdún mẹ́wàá ni kò bá jẹ́ 12 years old ni even upward má sọ pé bóyá tó kò tí wọ bóyá 55 years old náà àbí wọ 50 years bóyá o ti dàgbà kó wà pé iṣẹ́ yìí ò ní kọ́. àti ẹ̀ kì í dàgbà iṣẹ́ kíkọ́. so láyẹ̀ pé ọmọdé náà sì ni ẹ́ kọ́ tó ní oore ọ̀fẹ́ láti kọ́ ní ọmọdé tó wà yìí tí ò bá kọ́ ní ọmọdé wàá tún padà tún kọ́ lágbà rẹ̀. Wọ́n lẹ́ni tí ò bá fi irun dúdú ṣiṣẹ́ yóò fi irun funfun ṣiṣẹ́ o a ní ṣiṣẹ́ lágbára Olódùmarè ìyà ò sì ní jẹ wá ọ̀rọ̀ náà lẹ gbọ́ lórí ètò káràkátà títí dìgbà mìíràn ó tó ń kúrú bàbá wìlẹ̀ sà orí olórí ọmọ nìkéde.